Bismillahir Rahmanir Rahim. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim. Àkọ́kọ́ náà ni pé pé tọ́pìkì yẹn bí tọ́pìkì ìpè ni. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kò ní dáa fún ẹni tó bá pa irọ́. Tó bá yẹ pé mi mo bá pa irọ́ ni, Ọlọ́run má jẹ́ ó yé mi. Tó bá yẹ pé àwọn kan ní bá ń pa irọ́ mọ́ mi ni, Ọlọ́run má jẹ́ ó yé wọn. Kódà kan má bá àánú Ọlọ́run pàdé. Mo fẹ́ dá clear ọ̀rọ̀ yìí kí n tó máa ṣe nǹkan mi. Mo ìwà yẹn mi ò kí ṣe olórí burúkú èèyàn o. Mi ò dẹ̀ kí join èèyàn. A lè má sí lórí àkídà kan náà. Àmọ́ pé bó a ṣe sí lórí àkídà kan náà yẹ kí wọ́n máa wò pé táyé rẹ̀ bàjẹ́, mi ò kí ṣe yẹn. Mo kàn wá lẹ́sìn ni lára àwọn èèyàn wá pè mí pé wọ́n ní àsáádà o, àwọn gbọ́ o, ipò orúkọ yín o, ó wà ní zone 11 l'Óṣogbo. Mo ní kí ló dé? Wọ́n ní wọ́n ń trace wàbíyà ni, ipe wàbíyà, ipe bóyá kíní. Tó bá yẹ pé n bá mọ wàbíyà rẹ̀, ká ní pé mi àti wàbíyà bá jọ máa ń jọ lọ́rọ̀, ká pé mi àti wàbíyà bá mọ àjọ wà papọ̀ kí gbèsè ayé mi kó dàrú. Àkọ́kọ́ nìyẹn o. Kí mọ ẹ má gbọ́ o, ọ̀rọ̀ mi fẹ́ sọ ọ̀rọ̀ tó lágbára ni o. Ká ní pé mi àti because ní dédé ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀, àfa Aláwọ̀ Gálíbù níjọ́ kan wọ́n sọ pé òní kàkàkí tí máa ń sọ̀rọ̀ lórí péjì ọ̀kan lọ́mọ. Mo ní láti pé bá àfa nǹkan tó lè yanjú ọ̀rọ̀ yìí, wọ́n ti fẹ́ rò pé wọ́n ti parọ́ mẹ́ni pé kó jáde kó fi èpè balẹ̀. Tó o bá ti lè ṣẹ́ èpè, kíní yẹn yóò kù lọ́rùn ẹ̀. Èyí tí mo ń sọ yìí, ìyá Mariam Kẹ́hìndé ẹ káàbọ̀ mà. Èyí tí mo fẹ́ fẹ́ yanjú yìí láàrin ìṣẹ́jú díẹ̀ yìí, òun ni wípé èmi ò mọ ẹni tí ń jẹ́ wàbíyà rí, àdẹ̀ ṣiṣẹ́ kankan papọ̀ yá ní nọ́mbà ara wa lọ́wọ́ rí. Ó social media post ni mí, any message lè wọlé, but èmi ipe bóyá mo mọ wàbíyà àbí pé bóyá èmi àti wàbíyà jọ èmi ti já èmi ò ti ọ̀rọ̀ pé bóyá ìsáàsù Jamiu Adégún àbáwọn ẹlòmíì pé bóyá wọ́n jọ ń fọ̀rọ̀, èmi ò ti dá sí mọ́ ti pé èmi ti kú ọmọ ẹ pé kò sí nǹkan tó kàn mí já èmi ò nídẹ̀ Islam. So èyí tá a pè ní ọ̀rọ̀ títí wa kọ́ lélẹ̀, torí nǹkan táwa fi jáde ní pé mọ́ bàbá ló kọjẹ́ ọ̀rọ̀ rápẹ̀ kò sí ká èmi ti bọ́lẹ̀ ń bẹ̀ ti pẹ́ èmi ò sí, mi ò dé ní nǹkan kan ṣe pẹ̀lú anybody kan, mi ò léèyàn kan tí ń fún mi ní information kan kẹ́ bẹ́yà wàbíyà kan àbí kíní kan. Tó bá jẹ́ pé mo bá mọ ẹni tí ń jẹ́ wàbíyà rí kí n má láṣeyọrí rẹ̀, tó bá jẹ́ pé n bá gba information kan rí lọ́wọ́ ẹ̀ kí n má láṣeyọrí rẹ̀, tó bá jẹ́ kó bá fún mi ní information kan rí kí n má bá dáadáa jáde kó la ẹ pé èpè tí mo ń ṣe yìí, èpè yìí mo pé nǹkan tí mo lè fi clear ọ̀rọ̀ yìí òun ni mo ń ṣe yìí. Mi ò kí ṣọlé burúkú èèyàn o, èyí tí wọ́n kọ́ wa ní pé ẹdúró ti òdodo ọ̀rọ̀. Àmọ́ pé mi àti wàbíyà wá jọ ní ọ̀rọ̀ àsọpàtì kan, bẹ́ẹ̀ yẹn bá dẹ̀ fẹ́ fi wàbíyà tó fẹ́ so wàbíyà mọ́ mi, ẹni yẹn kò ní láṣeyọrí. Tí wàbíyà náà bá sọ pé mo mọ̀ ń rí ipò bóyá èmi àtúnjọ máa ń jọ lọ́rọ̀, kó jáde kó sọ, kí má sọ pé kò ní da fóònù náà ni. Èmi ò kí ṣe olórí burúkú èèyàn o, èmi ò sí fún wèrè kan ṣe wèrè kan wọ́n ṣe kinní kan o. Àmọ́ èyí tí mo yé tì ní pé kí n parọ́, tẹ́ bá ní mo ṣe nǹkan tí n bá pé mo ṣe kinní yẹn, tó bá yẹ pé kí n bẹ̀yìn ẹ má bínú. Àmọ́ pé èmi àti wàbíyà pé ẹ wá ń trace wàbíyà àbí Sàádà náà lè wà ń bẹ̀ àbí Sàádà náà mọ wàbíyà ni, tí n bá mọ wàbíyà gbogbo nǹkan tí mo ní kó parẹ́ lójú ẹ̀mí, tí n bá mọ wàbíyà rí wípé èmi àti ẹjọ́ àjọlọ́rọ̀, èmi àti ẹjọ́ ń jọlọ́rọ̀, ń fún mi ní information àbí èmi àti ẹjọ́ ń wà mí kan, ẹ má kó nǹkan kan, ẹ má ti nǹkan tí ò kì í ṣe tèmi mọ́ mi. Ẹ dákun, àwọn tẹ́ ẹ bá jọ ní issue ẹjọ́ mọ ẹ̀yẹn ju ẹ má fa, èmi ò sí nínú issue yẹn, mi ò kì í sọ ọmọ ẹgbẹ́ Rìsálà o, bóyá ẹ lè mọ́mọ́ o, ọmọ mọ́tàsí ni mi o. Ọlá ìjẹ́ dáadáa tí Sáà Jamiu Adégún àti wọ́n jẹ́ dáadáa sí Sheikh Baba Mudiwil Markaz, òun lẹ́ẹ̀fì tí fi máa sọ̀rọ̀ wọn o, òun lẹ́ẹ̀fì tí fi máa sọ̀rọ̀ wọn o. Àwọn tí ẹ bá mọ̀ wípé wọ́n bá jẹ́ èèyàn wípé bóyá ẹ fúnra sí mi ò sí nínú wọn o, wípé bóyá kìnnì kan mo ní láti wá clear ọ̀rọ̀ yìí ni o. Mo dẹ̀ mọ̀ pé èpè mo lè fi clear wallahi alazim, torí pé tíyàn bá pa irọ́ mọ́ yàn kò sí nǹkan tó dùn yàn tó bí pé kíyàn mọ̀ kẹ́fín pé wọ́n parọ́ mọ́ mi, wọ́n pa irọ́ mọ́ mi. Èmi ti sọ pé ọ̀rọ̀ yín ò kàn wá pé àti yọ̀ǹda yẹn mọ́ yẹn dúpẹ́ tó bá wù yín lọ, kò kàn wá, àwọn òde nídìí kankan bẹ́ẹ̀, àwa ti kó ń bẹ́ẹ̀ ti pé ká àwòrán yín mọ́, àwọn ò sí bẹ́ẹ̀ mọ́. Pé ọ̀rọ̀ wàbíyà yẹn èmi ò tí ń bá mọ wàbíyà tí ń bá mọ̀ rí kí Ọlọ́run ọba fìyà jẹ mí, tí ń bá mọ wàbíyà rí gbogbo nǹkan tí ń bá ní kọ́lọ́run fi kó dojú ìjà kọ mi. Tèmi àti wàbíyà bá jọjọ́ lọ́rọ̀, tèmi àti wàbíyà bá jọjọ́ níṣe, tèmi àti wàbíyà tá a bá jọ jẹ́ pé a jọ ń ṣe ni kí Ọlọ́run ọba fìyà jẹ mí. Àmọ́ tí n bá ti mọ wàbíyà gbogbo nǹkan tí ń jẹ́ orí ayé àtàlìkì àmọ́ kọ́lọ́run ọba ti fún mi. Èmi ò fẹ́ kí wọ́n fà mí nínú géèmù yẹn, mi ò tiẹ̀ fẹ́ wọ́n wá fà mí sínú géèmù yẹn, a máa rí pé kí n lè ní kí n lọ́ra, mi ò sí fún yẹn wallahi wal Qur'anil Karim. Èmi àti ò lájọṣepọ̀ kankan, èmi àti ò jẹ́ ó ṣe, èmi àti wàbíyà ò kí sọ lọ́rọ̀, mi ò gba formation yìí lọ́wọ́ ẹ̀, o kò kí gba formation lọ́wọ́ mi, èmi àti ò kí jọ sọ̀rọ̀. Nọ́mbà mi dẹ̀ wà available lórí social media, anybody lè send the message sí mi. Tí tèmi ní èyí tó lè kó ẹ̀gbin bá mi, tó lè kó ibú bá mi ní pé tó bá send message yẹn sí mi kí n wá reply message yẹn ká wá jọ máa discuss lórí message yẹn lọ, kò jù báyẹn lọ. Àmọ́ lẹ́yìn yẹn
ipe bóyá èmi àti ẹjọ́ ń sọ̀rọ̀ kan níbì kan èmi àti ẹjọ́ ń chat kan èmi àti ẹ lè mú chat wá o bí tá a jọ sọ̀rọ̀ rí o èmi ẹ lè mú chat wá ẹ mọ́ tí n bá ṣe nǹkan ẹ sọ pé mo ṣe nǹkan àmọ́ kẹ́ wá mú orúkọ mi mọ́ tí ò sorúkọ mi bẹ́ẹ̀ mi ò mẹ́ni tí ń bẹ́ẹ̀ èmi àti wàbíà tó pé wàbíà lẹ́jọ́ ń wá ẹ wá wàbíà síwájú èmi ò kí ṣe wàbíà o èyí sì mọ wàbíà rí èyí sì bá wàbíà ṣe bóyá torí pé àìmọ̀ pariwo láti ẹjọ́ yìí èyí mọ́ mi ò mọ́ rí mi ò rí rí mi ò bá sọ̀rọ̀ rí mi ò bí pé mi ò kí ṣe alábàáṣe ẹ̀ kí jọ ṣe alábàáṣe ara wa ẹ jọ̀ọ́ mo forúkọ Ọlọ́run wa mo wá fún eléyìí gẹ́gẹ́ bí nǹkan tí mo gbọ́ mo wá fi tó gbogbo ayé létí ni èmi ò kí ṣe mi ò mọ wàbíà o mi ò dẹ̀ bá ṣe o òun ṣe títí ẹ̀ èmi ṣe tèmi ni bí wọ́n bá ṣí mi wọ́n sì mọ ọmọ mọ́ríkàsì ni wọn lè ṣí mi mọ́ ìbòmí lè ṣí mi mọ́ wàbíà dẹ̀ lè máa jáde kẹ́ ẹ máa sọ pé Sàádà o ń sọ̀pọ̀tì wàbíà o àbí wàbíà ṣe kinní kan àwa rí pé ó ń ṣe tiẹ̀ àdẹ̀ ń wò nìyẹn kódà yóò add fún mi láti kọ́mẹ́ǹtì sí ọ̀dà post ẹ̀ wàhálà sàlám yóò add fún mi láti ní pé mo kọ́mẹ́ǹtì sọ́dà post ẹ̀ torí pé ìyàkàyàkà tẹ̀mí gan rí yẹn pé àwọn ṣe fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ó sò wà lápapọ̀ bẹ́ẹ̀ lómi bá bí mi ata ní jẹ́wọ́ àbí àmọ́ ní èmi náà mọ̀ mi ò rí rí mi ò bá sọ̀rọ̀ rí èmi àti òkì sọ lọ́rọ̀ mi ò rí rí so kí ló wá fẹ́ fà tẹ́ẹ̀kan jòkó anabi Muhammad ẹ̀ pé iyyakum bizanni fa inna zanna aksabul hadith iyyakum bizanni ó dọwọ́ yín pẹ̀lú wọn ni wọ́n pè ó fa inna zanna aksabul hadith torí pé kéèyàn máa wò kódà abilágbájá máa wà ń bẹ̀ abilágbájá ò ní sí ń bẹ̀ irọ́ ni máa ń gbẹ̀yìn irú nǹkan bẹ̀ kò sí nǹkan tó máa ń jùbọ́ lọ ń bẹ̀ láti wá clear ọ̀rọ̀ yìí ní ṣókí mi ò mọ anything mi ò mọ wàbíyà mi ò rírí mi ò ṣe kinní kan àmọ́ ẹ jẹ́ kí n sọ léyìí pé social media person ni mí fóònù mi ń bẹ nọ́mbà mi ń bẹ online ẹni tí ó sọ pé ẹ dákun ẹ ṣàánú wa yóò mú nọ́mbà mi online ẹni tí ó dákun ẹ dákun ẹ gbà wálẹ̀ yóò mú nọ́mbà mi online ẹni tí ó sọ pé ẹ dákun ẹ bá dá sí mọ́sálásí wa yóò mú nọ́mbà mi online ẹni tí ó mú kí lorúkọ ẹ tí ó fẹ́ sọ pé ọ̀rọ̀ àfáà tẹ́ ń sọ yẹn ẹ jẹ́ kí n contribute sí yóò wọ̀ online anybody lè pè mí nọ́mbà mi wà online tẹ́lẹ̀ so mi ò kí ṣe lórí burúkú èèyàn mi ò mọ wàbíyà o àmọ́ tó bá yẹ pé mo mọ wàbíyà mo wá ń parọ́ pé mi ò mọ wàbíyà kí n má rí ìyọ́nú Ọlọ́run láyé àti lálùkìyámà ká ní pé mò ń bá wàbíyà ṣe mo wá ń parọ́ pé mi ò bá ṣe kí n má rí ìyọ́nú Ọlọ́run láyé àti lálùkìyámà tó bá jẹ́ pé èmi àti wàbíyà jẹ́ ọlọ́rọ̀ tí mo wá ń deny pé mi ò mọ̀ kí n má rí ìyọ́nú Ọlọ́run láyé kí n má rí lálùkìyámà tó bá yẹ pé ọ̀rọ̀ kan bẹ láàrin mi àti wàbíyà kí n má rí ìyọ́nú Ọlọ́run láyé kí n má rí lálùkìyámà tó bá yẹ pé mo wá fojú kan wàbíyà rí báyìí tí mo dá mọ̀ rí láyé báyìí tí mo dẹ̀ mọ̀ pé òní wàbíyà lóòótọ́ kí n má rí ìyọ́nú Ọlọ́run láyé kí n má rí lálùkìyámà báwọn afáwa ṣe fi kọ́ wa ni wọ́n ní ká sọ̀rọ̀ ká sọ òdodo ọ̀rọ̀ ká sì dúró tì èmi ò mọ wàbíyà ẹ mọ pa ẹ̀rọ mọ́ mi gbogbo ẹni tí bá ń gbọ́ mi ẹ dákun ẹ gbà mí o èmi ẹni tí ń jẹ́ wàbíyà o bẹ́ẹ̀ bá ń wá wàbíyà ẹ dákun ẹ wá wàbíyà síbi tẹ́ wá sí o wàbíyà bó ṣe ń yalu àwọn àfáà táwa gan nífẹ̀ẹ́ sí irú àfáà tá a nífẹ̀ẹ́ sí wàbíyà ń sọ̀rọ̀ sí wọn kí la fẹ́ ṣe sí ṣé kò pósì bàbá ṣètò àbí bọ̀dà gbajì ni lára àwọn àfáà wa tí mo nífẹ̀ẹ́ bàbá àbí bọ̀dà gbajì náà ṣé kò pósì wọn ni kò sọ wí burúkú nípa wọn ni ẹni tá a nífẹ̀ẹ́ sí nìyẹn bóyá ń ṣe fánikálukú nìyẹn bóyá ń ṣe fún àwọn àfáà tiwa náà nìyẹn táwa náà sì nífẹ̀ẹ́ bóyá ṣe bí bọ́ọ̀ mufti ṣe rí bó ṣe lọ ó sọ̀rọ̀ nípa ẹ̀ náà ṣe é mi kí wájà lè ká mọ yàkàyàkà mufti ni ẹ dákun mo ní láti ṣe fídíò yìí kí n clear èmi ò mọ wàbíyà o Ọlọ́run ọba ò ní dáradára wú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.